ọmọ Yorùbá a kú oríire yíníyíní kí ní kẹ́ni tún lè ṣe mí. Bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarẹ́rin ká ní arẹ́rin ẹmu ẹkì ẹran bí ó rẹ̀ kọ́ kábíyèsí olúwa mi o general actor gbogbo ilẹ̀ Yorùbá ọ̀rìnkílẹ̀ mítìtì kábíyèsí olúwa mi o I remain 100% loyal. Mo tún bọ́ sápá ọ̀dọ̀ bàbá mi emeritus merited professor Adébánjí Akíntóyè Stephen the oracle of our time agbẹnusọ fún gbogbo àwa ọmọ Yorùbá káfàtà àti ọmọ Yorùbá a kú oríire. Gbogbo yín lẹ rí mi lọ́dọ̀ bàbá wa Professor Banji Akíntóyè lánàá. Bẹ́ẹ̀ ni nǹkan oríire ni wọ́n pè wá fún. Mo sọ fún yín, mo ní àní a máa gba Yorùbá nation yìí sẹ́ eré lẹ pé mo sọ fún yín, mo náwọn bàbá yìí on a daily basis ni wọ́n fi ń ṣiṣẹ́. Ìròyìn ayọ̀ tó wà lẹ́yìn sí ẹ ti gbọ́ díẹ̀ níbẹ̀ ẹ tí gbọ́ tán. Now mo ń dúró wájú yín lè ní láti fi yín lọ́kàn balẹ̀, láti jẹ́ kẹ́ mọ ibi tí nǹkan dé. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Ọlọ́run ti ṣíjú àánú wò àwa ọmọ Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi rọ̀jò àdúrà ní bàbá wa Adébánjí Akíntóyè, bàbá tó fi ń tọrọ bàbá téèyàn máa ní bàbá tí ayé èèyàn dẹ̀ ní bàjẹ́. Kábíyèsí Elédùmarè, ohun tí bàbá yìí ṣe ó kọjá òye ẹ̀dá. Ohun tí àwọn bàbá yìí ṣe on a daily basis ó kọjá òye ẹ̀dá. Ó ti pẹ́ tí mo ti máa ń sọ fún yín bàbá Professor Banji Akíntóyè, mo fi Ọlọ́run búra fún yín, tẹ́ bá dọ̀dọ̀ bàbá yẹn lóòrèkóòrè tí wọ́n bá máa draft document, wọ́n máa kọ story tó máa ran ìrìn àjò yìí lọ́wọ́, tàbí kó wà lórí conference call pẹ̀lú àwọn èèyàn tó ń pè wọ́n káàkiri across the world. Ọmọ Yorùbá ẹ lọ fọkàn yín balẹ̀, mo fi Ọlọ́run búra fún ẹ lọ fọkàn yín balẹ̀. No cause of alarm. Níbi tá a bá délé ní ọkọ̀ Ọlọ́run ti jẹ́rìí agbára ẹ̀ fún àwa ọmọ Yorùbá póun lòun ní ká lọ gba òmìnira. Ṣèbẹ́rì nǹkan tá display lánàá gbogbo ayé lórí financial social security code. Ẹ̀yin tẹ́ jẹ́ intellectuals, ẹ̀yin distinguished, ẹ̀yin elites, ẹ̀yin àwòrò ṣàṣà, ẹ ti mọ̀ nǹkan tí mò ń sọ bẹ́ẹ̀ yẹn ká má fi gbogbo ẹnu sọ. Kò kí ṣòun nìkan o, kí ní ta ṣe is a great achievement for Yoruba nation. Even the Biafras, they have not even get to that stage. Ìyẹn mo fi sọ fún yín wípé ìran Yorùbá, ìran tiwa yàtọ̀, ọmọlúàbí ni wá, àkíṣe oníjàgídíjàgan. Ìwà ọmọlúàbí náà dé làwọn bàbá wa méjèèjì, Professor Banji Akíntóyè àti bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dámì. Ìwà ọmọlúàbí yìí ló fi ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe fún wa. Wọn ò fẹ́ jẹ́ kí ẹ̀mí ẹnikẹ́ni sọnù. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn international communities ojoojúmọ́ ni wọ́n fi petition Naija pé kó fi wálẹ̀ ká máa lọ.
kó fi wálẹ̀ ká máa lọ. Bí mo ṣe wá ń bẹ̀yàn ọmọ Yorùbá sọ̀rọ̀ yìí, iṣẹ́ kan ni mo fẹ́ gbé fún ẹ̀yin ìyá àti bàbá wa, kò kí ń ṣe iṣẹ́ bẹ́yẹn náà lọ títí. Kí ni iṣẹ́ òun? Ẹ máa bá wa bombard the comment section wípé Yorùbá nation no going back. What we want is freedom. What we want is freedom. We don't want semi-freedom. A fẹ́ jẹ́ kó fún wa ní òmìnira, kó fọwọ́ tún fún wa lómìnira, kó wá fọwọ́ sì gbà lọ́wọ́ wa. No, total break away from Nigeria. Àwọn bàbá wa wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ó tún sì ní kankan ó possible before the end of this month tí màá tún wá announce fún yín. Àwọn bàbá yìí they don't sleep, all because of àwa ọmọ Yorùbá. Òun lẹ ṣe rí wípé èmi personally anybody tó bá jẹ́ ọ̀tá Chief Sunday Igboho ọ̀tá mi ni. Ẹni tó bá jẹ́ ọ̀tá Professor Banji Akintoye ọ̀tá mi ni. Ẹni tó bá wá jẹ́ ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá ọ̀tá mi ni. That is my stand. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ nísìnyí, oríṣiríṣi iṣẹ́ ló ń lọ. Ẹ má rò pé bóyá ẹ ò gbọ́ nǹkan lórí social media pé bóyá Yorùbá nation ti dákẹ́. No. Àwa tẹ́rí tá à ń pariwo lórí social media, róòlù tiwa làwa ń play yìí. Àwọn tó ń lo diplomacy, tí wọ́n lo documentation, tó ń lo oríṣiríṣi nǹkan, ó ń lọ bó ti yẹ kó máa lọ. Now, bàbá wa Professor Banji Akintoye sọ kọ̀ọ̀kan, wọ́n ní financial social security code yìí, wọ́n ní ọ̀nà tó máa fi ràn wá lọ́wọ́. Gbogbo àwa ọmọ Yorùbá la máa lọ fíìlì ẹ̀, la máa lọ sáìn ẹ̀, a máa lọ sí registration ẹ̀, so that ọmọ àmọ̀pọ̀ ọmọ Yorùbá ni ẹ́. Níbi tí kinní yẹn wà powerful dé, ó máa reveal identity everybody, even with ordinary ice ball. Nàìjíríà ò tí ì irú ẹ̀ ṣe láti 1914 tí wọ́n ti mẹ́jọ àpapọ̀. Kinní yẹn máa lágbára débi wípé tó bá kí ń ṣe ọmọ Yorùbá, ẹsẹ̀kẹsẹ̀ bó bá ṣe máàkì ojú ẹ̀ báyìí, bó bá ṣe máàkì ojú ẹ̀, a ti sọ fún àwọn immigration wa, a ti send the signal wípé ẹni yóò kì í ṣara wa. Wọ́n ṣe kíní ìwà powerful débi wípé ó máa jẹ́ ká mọ̀, ṣe mọ̀ pé ìyàtọ̀ wà láàrin citizen àti indigene. The indigenous people of Yoruba land, òun làwa tí ìyá wa jẹ́ Yorùbá, tí bàbá wa jẹ́ Yorùbá. Àwọn tó jẹ́ citizen, you can be citizen by registration, you can be a citizen by marriage, you can be a citizen by birth, and you can be a citizen by naturalization or by registration. So ìwọ tí bàbá ẹ tó bá jẹ́ Fúlàní, tí ìyá ẹ jẹ́ Yorùbá, citizen ni ẹ́, ó ṣe indigenous. Ìwọ tí bàbá ẹ tó bá jẹ́ Yorùbá, tí ìyá ẹ jẹ́ Fúlàní, ó kìí ṣe indigene, citizen ni ẹ́. But ìwọ tí ìyá ẹ bá jẹ́ Yorùbá, tí bàbá ẹ jẹ́ Yorùbá, citizen ni ẹ́. Ó wà lára àwọn àlàyé tí bàbá wa Professor Banji Akintoye ṣe lánàá, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ wọ́n ní páwọn èèyàn wa tí wọ́n ti wá fẹ́ Fúlàní kan kìnnìkan. This financial social security code process yẹn ó máa jẹ́ ká mọ ẹni tó jẹ́ ọmọ ọkọ àtọmọ àlè, ẹni tó jẹ́ original tiwantiwa, ó máa identify ẹ̀ fún wa. As a matter of fact, níbi tí àwọn bàbá wa ń ṣiṣẹ́ dé, tá a bá gba Yorùbá nation lé ní ìgbàm, gbogbo tó ń jẹ́ Nigerian team hour suspended. Kò sí pé bóyá papò lábẹ́ Nàìjíríà pa ṣe ná náírà, kò ní sí yẹn. Pé a wà lábẹ́, pé a dá dúró, pé a sì wá anything tó jọmọ́ ti Nàìjíríà ó máa lọ lẹ́sẹ̀kẹsẹ̀, because àwọn èèyàn wa wọ́n ń ṣiṣẹ́ takuntakun, wọ́n ń ṣe gudugudu méje, wọ́n sì ń ṣe yàyà mẹ́fà. Mo sọ fún yín,
nígbà tẹ́yìn kan tí ẹ bẹ̀rẹ̀ sí ní soríṣiríṣi nǹkan nípa bàbá wa ṣe Sunday Igboho, ẹ rí pé àwa kan akátọ́ síbẹ̀ pé láyé yín ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Nígbà táwọn kan náà tí wọ́n ta mọ́ bàbá wa Professor Banji Akintoye, ajẹ́kọ́ mọ̀ wípé kò jọ ọmọ Yorùbá. Ọlọ́run ti fi wá sójú ọ̀nà, Ọlọ́run dẹ̀ ní yọ wá kúrò lójú ọ̀nà láéláé. Now bàbá ṣe àwọn àlàyé tó pọ̀ lánàá, wọ́n sọ débi pé wọ́n ní kásá máa gbàdúrà. Mi ò lè fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ọmọ Yorùbá ẹ lọ máa gbàdúrà, kẹ̀lẹ̀ máa pariwo pé Chief Sunday Igboho is our representative. Ó wà very very important. Ẹ jẹ́ ká máa jẹ́ kí gbogbo ayé máa mọ̀ ní comment section. Àwọn international communities, àwọn European Union, àwọn African Union, àwọn United Nations, àwọn Africa, ECOWAS, all of them, ẹ jẹ́ kí wọ́n máa mọ̀ ní comment section báyìí wípé gbogbo nǹkan tí Chief Sunday Igboho bá ṣe àwọn ọmọ Yorùbá la rán wọn. Gbogbo nǹkan tí bàbá wa emeritus má jẹ́ fèrò pera mi lólè, àṣàdì láti pọ́n Bàbá Akintoye yìí. Bàbá wa emeritus merited professor, ẹ máa kọ sí comment section pé gbogbo ìgbésẹ̀ tí bàbá yẹn ń gbé o representative wa ni wọ́n. Torí ibi tíṣẹ́ dé nísìnyí, gbogbo wa la mọ̀ pé a sọ fún Nigerian government pé a fún wọn ní last month pé kó jẹ́ ká negotiate, ká sọ bí gbogbo nǹkan, ká sọ bí a ti fẹ́ ṣe, torí àwa ti fẹ́ kúrò lára Nàìjíríà. Torí ẹ̀ làwọn bàbá yìí sọ pé àwọn kọ lẹ́tà sí wọn, kó má jẹ́ pé wọ́n á tún wá kọ lẹ́tà. Bàbá sọ wọ́n ní kó má jẹ́ pé wọ́n á tún wá kọ lẹ́tà tó máa le jù yẹn lọ, pé because ìran Yorùbá ni wá, a ò dẹ̀ gbọ́dọ̀ máa bára wa jà. Kò sí nǹkan tó burú jù tá a bá decide pé a ò ṣe Nàìjíríà mọ́. We are entitled to our opinion. Anything tó bá ń wà la lè ṣe tó bá ti tẹ́ wa lọ́rùn. So bàbá wa Professor Banji Akintoye wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Iṣẹ́ táwọn bàbá yìí ṣe, ọ̀dọ́ mi ẹlòmíì wà tó jẹ́ youth kò lè tẹ̀rí sí apá lórí. Ọlọ́run ló fi Bàbá Akintoye, bàbá dáadáa, Ọlọ́run ló fi wọ́n ta wá lọ́rẹ. Ìdí nìyẹn tó yẹ jẹ́ pé anything in disguise or whatsoever, ohun tó máa jẹ́ kí n kẹ̀yìn sí bàbá wa Professor Banji Akintoye àti bàbá wa Chief Sunday Igboho, Ọlọ́run ní jẹ́ kiri. Torí pé kí Yorùbá nation tó bẹ̀rẹ̀ gan làwa ti ń jìjà òmìnira, làwa ti ń pariwo fún òmìnira. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ń pè mí bọ́ ní wọ́n ní mi ìsọ̀rọ̀, mi ìṣe gbá, mi ìṣe kinní kan. Nígbà tí àwọn Yorùbá Council of Elders tí wọ́n jáde, èmi lèmi kọ́kọ́ sọ̀rọ̀. Èmi ni media, first media tó kọ́kọ́ jáde tó wá tápù wọn. Nígbà yẹn gan mi tí mọ̀ pé àwọn bàbá yìí lóge ni. Mo ti sọ pé mi ìrẹ́dà ti sọ anything nípa ọ̀rọ̀ yẹn, but I just have to clear the air. Ẹ lọ wo fídíò tí mo ṣe ní 11 days ago tí mo kọ mo ṣe tó láti pín Nàìjíríà, àwọn YCE ní wọn gbà. Èmi mo kọ́kọ́ ṣe prógrámù fún àwọn Yorùbá Council of Elders. I'm not a fool. Níbi tá a bá dé yìí, ó ti kọjá ń pé ká sáà máa jáde, ká sáà máa wíwó tó wúwo. No. Mo ti sọ̀kọ́ tí mo fẹ́ sọ. Àfi ẹni tí ó bá nọ́mà nìkan ló lérò pé bóyá mo wà part of regional or whatsoever. No. Òmìnira làwa fẹ́. Òmìnira òun làwa fẹ́. Ibi tí Bàbá Akintoye bá ń lọ ọ̀tá Bàbá Akintoye ọ̀tá mi. That's about that. Ẹ lè jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ.
ẹ lọ wo fídíò tí mo ṣe ní 11 days ago mo fún àwọn Yorùbá Council of Elders back to back. Bàbá Akíntóyè ló dídí pè mí pé máa fi jọ ọmọ mi jọ táwọn ẹlẹ́rìí wà nígbà tó pé mi àwọn ẹlẹ́rìí wà tí wọ́n ní àpé kì í pé àwọn ọmọ Yorùbá ká má bára wa jà kìnìkan. Bàbá Akíntóyè dẹ̀ jẹ́ ní tèmi nígbàgbọ́ tí mo nígbàgbọ́ nínú wọn. Fídíò 4 ni mo ti rìkọ́dù lẹ̀ wọ́n bìrì Kàábà ẹyọ kan ni mo sì jùlẹ̀ tí ariwo ta everywhere. Bàbá ló bẹ̀ mí tí mo fi delete gbogbo àwọn yìí. So I'm not part of anything that has to do with one Nigeria. That's that about that. Now ọmọ Yorùbá ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo sọ láti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. Ìgbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ẹ má gbàgbé nǹkan tí mo sọ. Ẹ̀yin tó jẹ́ pé ẹ ti ń wo fídíò mi tipẹ́tipẹ́ ẹ ti máa mọ ibi tí mò ń gbọ́rọ̀ lọ. Nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò Yorùbá Nation yìí late 2020 nígbà tí àti ẹ̀ ti jáde as Yorùbá Nation tó papọ̀ ṣe ń sọ̀rọ̀ pé ìyà ń jẹ àwọn ọmọ Yorùbá kìnìkan bóyá 2019 to 20 tẹ́ bá rántí dáadáa a lọ bọ gbogbo àwọn òòṣà tó wà nílẹ̀ Yorùbá. Ká tó ṣe yẹn a kọ́kọ́ ṣe kan tó jẹ́ pé ọmọọba Oníkẹ̀kẹ́ àwọn ọlọ́ṣẹ́ agbátẹrù títí Ìbàdàn tí wọ́n ní ká lọ bọ gbogbo àwọn òòṣà tó wà Ìbàdàn. Tábọ̀ Òkè Ìbàdàn, tábọ̀ Ṣàngó, tábọ̀ Èṣù, tábọ̀ Bàtálá, tábọ̀ Eégúnlé. Kí là bọ́ tọ́? Nǹkan ẹyọ kan ní gbogbo àwọn òrìṣà yẹn ń sọ. Wọ́n ní nǹkan tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ yìí kò rọrùn, but tó bá ti kún tíntín ní tí ẹ fẹ́ gbà á dàbí pé kò sọ́nà bẹ́ẹ̀ mọ́ ni. Wọ́n ní nígbà tó bá wá rújú tó bá dàbí pé kò sọ́nà bẹ́ẹ̀ mọ́ ìgbà yẹn la máa mọ àwọn tó dúró tán bírú àwa báyìí. Èmi dúró tán ó dúró tán torí Chief Sunday Igboho ni mo ṣe já ẹnìkan kalẹ̀. Everybody ló mọ ẹni tó ń jẹ́ Ìyákùkù. Mo ti ní mi fẹ́ dárúkọ wọn. Èmi àti ìyá yẹn close débi wípé kí ló fà á tí mo fi yẹra fún wọn nígbà tí mo rí pé wọ́n ṣe ti Igboho mọ́. Gbogbo àwọn bọ́ìsì tí a jọ ń tẹ̀lé wọn tó jọmọ gúrùpù tèmi tí mo dá sílẹ̀ torí orúkọ Chief Sunday Igboho àti bàbá Professor Banji Akíntóyè tí wọ́n ń dá lèmi ṣe tẹ̀lé wọn. Nígbà tí mo dẹ̀ rí pé wọ́n ti kó lẹ́yìn Chief Sunday Igboho wọ́n bá mi sọ tó 10 times. Bọ̀ mo ní kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ mọ̀ bèbí tó ti ṣẹ́jú lẹ̀ ń juwọ́ sí anything táwọn bàbá méjèèjì tí wọ́n bá ti lọ́wọ́ ń bẹ̀ count me out. Inú ẹ̀jẹ̀ tiwa ló wà freedom, inú ẹ̀jẹ̀ tiwa ló wà. Àwọn bàbá yẹn sọ wọ́n ní kò ní sọ́nà á dàbí pé kò sọ́nà ń bẹ́ mọ̀ ní tó bá kún díẹ̀ ká gbà. Mo nígbàgbọ́ pé àsìkò yẹn la wà yìí, challenging time Yorùbá Nation la wà yìí. Ẹ̀yin ìyá wa àti bàbá wa ẹ má mikàn, ẹ gbọ́ mi, ẹ má mikàn, ẹ jẹ́ kí ọkàn yín le. Ẹnikẹ́ni tó bá sọ pé Yorùbá Nation ò ní bọ́ sí òun ni ò ní ṣojú ẹ̀. Ẹnikẹ́ni tó jẹ́ pé ó ń wò pé Yorùbá Nation yóò ní bọ́ sí tàbí tó work against Yorùbá Nation òun ni ò ní ṣojú ẹ̀. Aṣojú àwa tá fẹ́ tọkàntọkàn. Now nǹkan tí wọ́n sọ ń gbà yẹn ó ti wá jẹyọ nísìnyí. Ó wá kú bá ṣe fẹ́ overcome ẹ̀. A dẹ̀ gbọ́dọ̀ overcome ẹ̀ because ẹ̀dá máa ń dúró tìṣòro ní láyé yìí. Tíṣòro bá dé ẹ̀dá máa ń dúró tì ní. Téèyàn bá sá a máa sá tẹ̀lé yàn káàkiri, ṣùgbọ́n tíyàn bá dúró tìṣòro yẹn
kí ìṣòro yẹn máa parẹ́. Ọmọ Yorùbá ẹ má gbàgbé, mo máa ń tẹnu mọ́rọ̀ kan, ẹ lọ dira o, torí tẹ bá wo ọwọ́ táwọn kàbá tí wọ́n ń gbé, ẹ mọ̀ pé a ní láti lọ dira. O, ẹ má jẹ́ kí anybody tán yín, ẹ má jẹ́ kí ẹnìkan kó lo sugar coated mouth fún yín. Ẹ jẹ́ fún yín nọ́mbà bàbá Máyégún fẹ́yìn tẹ́ bá fẹ́ dira tàbí tẹ́ fẹ́ ṣe anything spiritual, bóyá o fẹ́ gbàwé ìgbélú tàbí tó ṣàbùkù anything spiritual, bóyá oògùn ìdílé kan bá ẹja ni o fẹ́ tẹfá ni o fẹ́ ṣe àjò pé tó bá ń tajà kí gbogbo ẹ máa lọ dáadáa, àṣírí bíbò nǹkan anything, nọ́mbà wọn yìí. Ògbénu omi ríran tẹja, ògbólógbé gúngún ní dún tàbàntàbà nínú aṣọ. Ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá. Tọmọ tìfún tẹ̀dọ̀ ewé àti olóyè Máyégún. Adífá bí ẹni wẹjú aníkúlápó. Agbọ́sẹsẹ fámọlé. Agbẹ́ǹkùlé mọye olùtọ́wù. Ogun àìrọ́mọbí ni ti ẹni. Ogun àìrálàánú ló ń bá ayé rẹ̀ wọ̀dì mú. Àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jàǹkadì. Káṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìlérí. Ogun àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ni ti ẹni. Tàbí ogun afinisẹ̀sìn níwájú olóore. Èyíkéyìí ogun tàbí àìsàn tó máa ń bá ayé rẹ̀ jà. Tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún. Adífá bí ẹni wẹjú abolórí bẹ̀rí abániyẹ̀ràwọ̀ ẹni wò. Aníkúlápó àgbàlagbà ọ̀jìmì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà. Fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939. Báṣẹ́ bá mu mi àjò dànù, bí gèrè bá mu mi àjò dànù, tilé tọ̀nà la fi ń jolóńgìní. Tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún. Adífá bí ẹni wẹjú kógun ayé rẹ̀ ó dà fíẹ́yìn. Ẹ káàbọ̀ padà, bàbá Máyégún. Èní kọ́ ni mo ti ń sọ̀rọ̀ wọn, ẹ pè wọ́n. Ẹni tó bá nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe, ẹ pè wọ́n. Mi sọ pé kẹ́ lọ bẹ́ẹ̀ níbi ní kẹ́ lọ bá wọn tó bá pè yín, tọkàn yín bá ní kẹ́ tẹ̀lé wọn, because látìgbà tí a ti ń gbé wọn síta àìtí rẹ̀ nìkan, kódà mo fi Ọlọ́run búra, ẹnìkan sì pè mí láàárọ̀ yìí, mo fi Ọlọ́run búra, grandma kan sì pè mí láti Amẹ́ríkà. Grandma yẹn bá máa wo fídíò ìbáyìí, wọ́n ní máa bí bàbá tó fi nọ́mbà ẹ̀ sílẹ̀ yìí pé ọ̀rẹ́ má yà wọ́n lẹ́nu, báwọn pé wọn kọ́ bá wọn dífá, pé exactly ń táwọn face nìkan tí ẹ̀wẹ̀ má jẹ́ ká tí bá sọ fún pé atátó iyọ̀ ọdún kí ẹ mọ̀ kó tọ́ ni. Now back to our issue. Ọmọ Yorùbá, mo fẹ́ jẹ́ ká mọ̀ kankan o, mo fẹ́ jẹ́ ká mọ̀ pé gbogbo ayé ló ń wò wá o, gbogbo ayé ló ń wò wá. Bá a ṣe ń pariwo fómìnira yìí, the whole world is watching us. Ìdí nìyẹn tẹ́yìn ṣe gbọ́dọ̀ máa engage lórí comment section. Ṣé láwọn ọ̀rọ̀ tẹ́ máa ń kọ sí comment section tẹ́ẹ̀kì káàkún kọ̀ọ̀kan yẹn ó ń ṣe mẹ́wàá. Kò ṣe kó ń pawó fún wa o, ó ń jẹ́ kí wọ́n máa recommend fídíò yẹn, ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbéde wa, ó ń jẹ́ kó máa ní idea nǹkan tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹni tó jẹ́ China ni, tó jẹ́ Portuguese ni, tí nǹkan tí mò ń sọ tí ó gbọ́, but tó rí fídíò yẹn tó bá lọ comment section, tẹ bá fi English kọ, ó lè translate ẹ̀ sí any language tó bá rùn, any language tó bá gbọ́. So ìdí nìyẹn tẹ́ gbọ́dọ̀ máa bá wa kọ sí comment section wípé àníṣe a fẹ́ lọ ni, àníṣe a ò ṣe mọ́ ni, àníṣe a fẹ́ jẹ́ kílẹ̀ Yorùbá bọ́ sí ni. Ẹ mọ̀ oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ gbìyànjú kí ẹ máa bá wa kọ sí comment section. Kò ń ṣàríwó tá à ń pa yìí nìkan ni wọ́n need the engagement, wọ́n need the view. Ẹ̀yin tẹ́ ń wo fídíò yẹn, ṣé ohun tó ọmọkùnrin yìí sọ ṣé òótọ́ ni? Ṣé òótọ́ lẹ fẹ́ gbá òmìnira? Ṣé òótọ́ lẹ ṣetán àti lọ? Ṣé òótọ́ ni pé ká jáwọ́ kọ́ máa bá ti wọ́n kí ẹ máa bá ti yín lọ? As a matter of fact, nísìnyí báyìí ojú everybody ti wá ń là, a ti wá ń rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ti ẹ̀ fọkàn sí pé bóyá àwọn gangan ni problem, àwọn kọ́.
ẹ wo owó ọ̀rọ̀ local government yìí sí tí federal government fún autonomy táwọn gómìnà ń ja kúrò kiri ṣe ipá àwọn gómìnà ọ̀pọ̀lọpọ̀ wọn gan afúnilókò dí ọ̀pẹ ìwò ni wọ́n afẹ́ ajẹmáfẹ́ ayó mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé kí wọ́n bá ń gbé àwọn nǹkan tí mò ń gádà kí n fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ fún mi ní support mo ti ra laptop brand new one London use HP Core i7 with graphics card of 2.5 that is a massive laptop tí mo rà sí bàbá irinṣẹ́ ni because ó máa fún mi ní nǹkan tí mo fẹ́ the processor the everything is just 100%. mo lè ra logic camera náà mo máa fi yẹn náà wọ̀nyí logic ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa webcam dáadáa kẹ́ lọ béèrè pé èlò ló ń ta logic camera tó lẹ́sì jù ní 155,000 logic camera. So now inú mi dùn adẹ̀túnṣì need the support ẹ̀yàn ọmọ Yorùbá sí torí ọ̀pọ̀lọpọ̀ tá a fẹ́ ṣe náà kò kìí ṣe pé a ti ṣe tán. So now ẹ jẹ́ kí a ṣe àwa lóṣùṣù ọ̀wọ̀ ọ̀rọ̀ òmìnira ó ṣọ̀rọ̀ ogun kò kìí ṣọ̀rọ̀ ogun gbogbo gbà kọ́ ni wọ́n máa ń fi ogun gba òmìnira ẹ wo ọpọlọ táwọn bàbá ti wá ń lò nísìnyí biere àti gbẹ́sẹ̀ kan kúrò ní Nàìjíríà biere àtúntí ń gbẹ́sẹ̀ kejì kò tí láǹdì sí ibi tí alákọ̀ọ́kọ́ wà ní mo ná Ọlọ́run ṣe ìyanu Ọlọ́run ṣe wá rí pé ọ̀rọ̀ wa tó ọpẹ́ ṣe ipò tó congratulation ẹ kẹ máa bá wa share fídíò ìkí ẹ jẹ́ kó dé ogun tó yẹ kó dé. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bíi tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security mi fúnra wa a nígbà tí dóde ẹnì kankan a dẹ̀ nígbà tí dóde ìjọba kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dóde ìjọba bàbá nìkan ṣe bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ́wọ́ wa a nígbà tí dóde ìjọba a dẹ̀ nígbà tí dóde ẹnì kankan ká fọwọ́sowọ́pọ̀ ká sọ fún orí ilẹ̀ wa gbogbo tó kọ́ wa ká lè because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùṣe àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe ókè náà ó jẹ́ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sáà lè lóko sáà lè lódò sáà lè lọ wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọn á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà wọ́n á rán kó wá sékìtì nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká ṣe Fúlàní ó kó lórí ilẹ̀ wa ara ìdá oko wa bàbá ti wá lé wọn kó ònú oko wa tán táwọn ará ìdàkọ a wá sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó ònú oko wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ọ̀sìn wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ èmi kọ́ sọ pé ó kìkì lọ́kàn ìyá mi ni wọ́n lérò bá wá fún mo ti wá dé bàlá mo dúpẹ́
dé padà bàbá ó dé ẹ̀kọ́ fúlàní ó ti dé. kò ṣe fọlọ́sẹ̀ kò wọ́n ní làákàyè ọ̀dẹ̀ yé wọn èèyàn mọ̀ ṣe fọlọ́sẹ̀lú ọmọ wẹ̀ ní ẹ̀ lọ olóṣèlú bá ń ṣiṣẹ́ bá ń ṣe fọlọ́sẹ̀lú àwọn tó ń ṣe fọlọ́sẹ̀lú kọ́ pààyàn kò sí tó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìnyí wọ́n sáré fà á lápẹ́ ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ̀ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè.